ẹ̀lẹ́lẹ́ alárẹ̀ ìjẹ̀ ọ̀sá ẹ̀lẹ́lẹ́ ajérò ẹ̀lẹ́lẹ́ ọwárangọ́ àga ẹ̀lẹ́ nífẹ̀ẹ́ òdáyé akí gbogbo yín lẹ́gbàá aláké ìjẹ̀bú alárẹ̀ ọ̀yọ́ aláàfin ìbàdàn mísì ọ̀gọ̀ gbogbo ọmọ kóòtù jíire bí nílé lóko lódò àti lẹ́yìn òde àánú olódùmarè ò ní fi sílẹ̀ orí ètò yín ètò wa àkọ́tún ojú abẹ náà la tún ṣe bí eré bí àwàdà tá a tún sọlẹ̀ sí a gbàdúrà wípé ìjáde ìwọlé wa kò ní méwu dání àtàwọn àtẹ̀yìn bá a ti ń lọ láyọ̀ ká máa bọ̀ láyọ̀ lágbára Ọlọ́run mo kí yín níbẹ̀ ń mo yìn ín níbẹ̀ ń mo lù yín lọ́gọ̀ ẹnu pẹ́ ẹ sípẹ́ kú ojoojúmọ́ lónìí a tún ti dé bí ìṣe wa torí pé ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún lòórùn ràn bọ́jọ́ bá yọ akari ayé akandara Awikonko ló kọ tèmi Àjàó Àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ màmá pé bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe etí kan ọ̀yẹ́ rí ẹsẹ̀ kan ọ̀yẹ́ náà ẹnì kejì mi. Olùtayọ̀ Fáṣínà ńlọ kọ tí mò ń jẹ́ o ń ipa kọ mi dà ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan bó jẹ́nu ọkọ̀ lẹ́wà ni bó jẹ́nu ọ̀sẹ̀ lẹ́wà kó sì ti fi ṣe ni o sàkátà pàrà báyìí lágbà sítọ̀. bó bá ti ń yí lẹ́nu ó ti lọ́wọ́ kan àmódì akílẹ̀ kan sí ibi tá a ti bẹ̀rẹ̀ lónìí ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó ilé wọ́n lọ ga lága jù àwọn ayálégbé ti mú gbé bọnu a lè sọ pé bìkan ló fèsì torí pé kárí ayé ni aṣọ oníṣúgà àrùn tí ń sogójì ní sọ̀ọ́dúnrún ń tó bá bọ́ya dé gbogbo ọlọ́ya ló ń ṣe ó ń ṣe gbogbo ọlọ́ya. àwọn èèyàn sọ̀rọ̀ Èkó wọ́n sọ̀rọ̀ Àbújá wọ́n sọ̀rọ̀ Ìbàdàn wọ́n sọ̀rọ̀ Benin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ilé tó jẹ́ kàyéfì ń bẹ̀ ní 2-bedroom flat. yàrá ń bùsùn méjì. ibùgbé oníyàrá méjì. ilé ìgbàlejò yàrá ìgbàlejò kan tó bá ti jẹ́ fúláàtì tó ní yàrá méjì yóò ní yàrá ìgbàlejò. dandan lè léyàn wípé ilé tó yá síyàn tarùpọ̀ yá síyàn tó ẹ̀sẹ̀ ṣègbéyàwó. tó ṣe é kú gìrì sí. ẹni tó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé. torí ẹni tó ẹ̀sẹ̀ ṣègbéyàwó yóò nílò tó yàrá méjì. kápọ̀kọ àtìyàwó ń gbénu ibì kan bọ́mọ bá ti ń dàgbà wọn ti tọ́ sí yàrá kan fúnra lára wọn. kọ́mọ́dé pé ntí bàbá àtìyá ń ṣe ni wọ́n ń wò àbáwọn náà kọ́ wọ́n kọ́ kúkọ́ wọ́n nílò ìgbésí ayé wọn láàyè ọ̀tọ̀. gbogbo àmọ́ ń wo pé ẹni tó bá ti gba yàrá mẹ́ta pálọ̀ kan olówó ni. oníjọ̀bọ̀jọ̀bọ̀ lápá. ẹni bá ti gba yàrá mẹ́rin pálọ̀ kan òun tọ̀ ń lébi tó fẹ̀ irú wọn ni mo ní yàrá àgbàlejò èèyàn tí ì rí ibi sùn ajá ń harun ńgbà tí yàrá ò tí ì gba èèyàn gan èèyàn ó sọ pé òun tó fẹ́ fi kàn lẹ̀ fàlejò àlejò tí ì ṣe pé òun retí lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí òun retí lóṣooṣù. tẹ́pẹ́tẹ́ lómi ìlọdúnjọ ọdún kan tán o lè má gbàlejò. o lè má gbàlejò kankan. wọ́n wá ní bóòlù àti fẹ́ ṣèyí sí ńgbà tí wọ́n bá ń gba 2-bedroom flat ní 2.5 million naira ó pè wá sájọ tó nírònú níbi tí wọ́n rò pé ó ti wálẹ̀ díẹ̀ jù òun náà ní Ìbàdàn wọ́n lòun náà ti gbẹnu òkè ó ti bẹ̀rẹ̀ láti 500,000 sí 800,000 naira. tó jẹ́ pé tẹ́lẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbàá náírà ni wọ́n ń gbà á. ọwọ́n ju 180,000 ó fò fẹ̀rẹ̀ ó di 500 800,000. kódà àwọn tí wọ́n ń bá wọn oníròyìn sọ̀rọ̀ wọ́n ní nílùú Ìbàdàn kò síbi tí wọ́n ti máa sọ̀rọ̀ service fee tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìn àwọn onílé gan ní ń gbà. wọ́n gba commission lọ́tọ̀. wọ́n gba damages lọ́tọ̀ o. gbogbo àwọn owó eléyìí tí ó sì tó yẹ kéjẹ̀ntì ó gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀. àwọn náà tó ti ń gbà. fúnra lára wọn. eléyìí tó mú kára kó máa ní àwọn ayálégbé kó jẹ́ kó ní wọ́n gógó. eléyìí tó yẹ mí lẹ́nu jù ń bẹ̀ ni pé àfojúsùn àti tó jẹ́ ìdí tó wọlé ọ̀hún fi wọ́n gógógó ju ọ̀rọ̀ bí gbogbo nǹkan sì gbẹnu òkè lọ níbẹ̀rẹ̀ ọdún yìí tàbí ká pé láti ó kù díẹ̀ fẹ́fẹ́ bí ojú àjọkọ̀ ọdún tó lọ parí látàrí ọwọ́ òrànwọ́ orí epo eléyìí tíjọba gbé gbèsè lé lórí ó mú kí gbogbo owó nǹkan kó lọ òkè. lára ẹ̀ náà ni sìmẹ́ǹtì. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ́ ẹ bá wò báyìí ẹ rí i pé bó ti yẹ pé bí àlà ló jọ nǹkan ìwákè Nàìjíríà kò padà wálẹ̀ mọ́ gbogbo nǹkan ní padà wálẹ̀ ṣùgbọ́n àwọn onílé yìí àwọn fẹ́ máa rí ipò àwọn aráàlú ni wọ́n fẹ́ máa cash out ni eléyìí tẹ́ pé wọ́n gbọ́dọ̀ pe àrò àtọ̀dọ̀fin wọn torí pé àáfàá tó níyàn ó mú ọmọ rẹ̀ ò ní jẹ tíà bí ọba gbé Ìbàdàn tó onílé Ìbàdàn ọmọ rẹ̀ ń gbé kan ọmọ rẹ̀ ń gbé l'Àbújá wọ́n ń gbé ní Benin wọ́n ń gbé l'Abẹ́òkúta
ilé rẹ kí wọ́n sì bù díẹ̀ lọ. àsálágẹmọ ti bímọ ẹ̀nà ni o ní ó wà lọ́kàn wọn. pé tó bá wo ọmọ kọ́ mọ́ gbé. kó gbé iye tán bá sì fẹ́ gbà lọ́wọ́ tiẹ̀ náà kó náà san bẹ̀. àti pàápàá ọmọ tó lọ gbé ń bìkan lè rójú àánú kò sẹ́ni tí ó mọ̀ pé bàbá ẹ̀ ń nìyàn lára ń bìkan. gbogbo eléyìí kò bójúmu tó torí pé àwọn tí wọ́n ń fọ̀rọ̀ léde ẹlòmíì ọ̀sàmì sọ pé mílíọ̀nù 2.5 mílíọ̀nù 2 àti ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ni àwọn míì san fún yàrá 2 eléyìí ó burúkú jáde. wọ́n wá níbẹ̀ èèyàn ọba gba luxury house ìyẹn bíi duplex láwọn agbègbè kan lẹ́kọ̀ọ́ èèyàn ò ní tó 20 million naira. mílíọ̀nù lọ́nà 20 náírà eléyìí gan lódìdí ọdún ó tó lé kọ́. ńgbà tí ayé ò ṣe mí tí déèdì ò dì mí ní bá lè afford 20 million naira ń wá sọ pé lẹ́kì kan mo fẹ́ lọ gbé àbí àjà kan kí wọ́n ṣe ń bẹ̀. ó tó didi ilé téèyàn ọkọ̀ tí ọmọ gbé. lágbára Ọlọ́run tí ó pè mí náà ní tí n bá lè san fọ́dún 5 50 million naira nìyẹn. landed property ti dúró lè tó dún awo mẹ́nà kù. lágbára Ọlọ́run now àwọn tó wà l'Àbújá náà ń sọ ó depend lórí àdúgbò tó bá rí lé sí l'Àbújá àwọn ibì kan wà 1.1 million 1.5 million 2 million 3 million 2 bedroom flat. eléyìí ó jẹ́ kàyà pọ̀ gbogbo bíi federal housing estate kàtàǹpé nǹkan tí ń bẹ l'Àbújá yìí àwọn ibi tí ẹ pé ibòmíì bí oríko ni gbogbo ẹni tó wà ní àyà gbogbo ẹni tó ń bọ̀ ní gbá kódà láwọn agbègbè tó yẹ pé Kwali tẹ bá ẹsẹ̀ wọ gbòòrò Àbújá tó yẹ pé bí wọ́n bá ń bò yẹn lé ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ pé wọ́n kárí kéèyàn ò lè jọ máa bá wọn gbé owó ribiribi ní wọ́n fi gbalé ń Kwali eléyìí tó jẹ́ pé bíi kéèyàn kan máa gbẹ́nu gbòòrò fẹ̀ kó wá lọ gba lẹ́sẹ̀rẹ̀fẹ́ tẹ́gbẹ́ máa fún yẹn lérèfé kò yẹ kẹ́ni ó fún yẹn nílé ń bẹ̀ kó sọ pé. kéèyàn tó mówó wá o. kò yẹ kéèyàn pé òun dúpẹ́ gan lọ́wọ́ rẹ̀. òun gan yẹ kó sọ pé sáàmù tó lè ṣe. ẹ máa bá wa rògbò àyíká. kéèrò ọwọ́ pẹ̀lú wa. ká máa rí èèyàn fọ̀hún sí ni. gbogbo orú bẹ́ẹ̀ ò sí bẹ́ẹ̀ mọ́ nílẹ̀ Nàìjíríà látàrí pé gbogbo nǹkan la fẹ́ sọdowó a fẹ́ sọdọ̀rọ̀. ó lágbára o a rí ipò ara wa nílẹ̀ Nàìjíríà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sì jẹ́ wípé ìjọba nìkan là ń díẹ̀ bí ẹ̀ o gbogbo nǹkan kọ́ ni ó kàn jọba o àwọn nǹkan kan ṣẹlẹ̀ l'Àbújá gan torí nígbà tí mo lọ sí Àbújá gbẹ̀yìn ohun tí mo máa ń sọ sọ́kàn mi ni pé báwo làwọn èèyàn ṣe ń gbé nílẹ̀ yìí kó o tó rí létọ́ sanwó ọdún gan l'Àbújá ó rìn díẹ̀ o. ẹlòmíràn ọdún 2 ni wọ́n fẹ́ gbà. irọ́ àwọn ilé olójoojúmọ́ lọ́pọ̀ ńbẹ̀ ilé tẹ́ sùn lójúmọ́ tẹ́ lọ tẹ́ sanwó tàbí tẹ́ fẹ́ lọ̀sẹ̀ kan tẹ́ sanwó odidi ọ̀sẹ̀ kan papọ̀ láìsí hòtẹ́ẹ̀lì. ńgbà tẹ́ bá ń gba apartment tẹ́ san 250,000 naira pàdé sáwọn eléyìí wọ́n fẹ́ gbé kalẹ̀ lólóṣù. wọn ò lè gbé kalẹ̀ kò lè pé wọ́n ń gbà kankan. pàápàá so ìyẹn ló jẹ́ kí n máa wò ọjọ́ mẹ́wàá péré wọ́n ìgbà 2.5 tí wọ́n kan ti táwọn fẹ́ gbà lọ́didi ọdún ìyẹn dẹ̀ ló pọ̀ jù ń bẹ̀. ló pọ̀ o. n máa rẹ bá gbòdìdì àpáàtì yóò ti wọ́n jù bẹ́ẹ̀ lọ nísìn mo ń sọ̀rọ̀ 2023 so ọdún méjì sí ìsìn yóò ti wọ́n sí. yóò ti jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ló mọ iye tán gbà nísìn àwọn èèyàn ṣe ń gbà. wọ́n gbà o. so wá jẹ́ kàyéfì pé báwo làwọn èèyàn ṣe ń ṣe níbí báwo náà ṣe ń rìn ọ̀nà wo náà ń gbé gbà ohun tí ó jẹ́ kí tèkó náà ó kó gọ́ngọ́ ni pé ìpìlẹ̀ tèkó nù bí kò ṣe rí látilẹ̀ nìyẹn bẹ́ẹ̀ni ilé wọn lẹ́kọ̀ọ́ àwọn láńlọ́ọ̀dù Èkó wọn ò lókoòwò míì ju ilé tí wọ́n kọ́ lọ ilé ni o Èkó mo dé mo ti ríbi tán ti ń ta omi kò má wà lára níbi tá a ti wá. bàbá olé náà yóò tún máa ta omi lágbára Ọlọ́run yóò jókòó tì ní. lágbára Ọlọ́run ẹ sanwó ẹ pọn mi ẹ lọ. now n tí mo fẹ́ tabaníkà gbòó dáadáa ṣé a sọ wípé sìmẹ́ǹtì tó wọ́n ńlọ́jẹ́ kó wọlé ọ lọ sókè ṣé wọ́n tó fẹ́ tún rè sìmẹ́ǹtì rà ní láti kọ́ lé ọ̀nkọ́ eléyìí náà ló jẹ́ pé ìgbésẹ̀ kan ló lè bomirin. ìgbésẹ̀ rú wo. ẹ rí i pé ìjọba ìpínlẹ̀ Èkó nígbà kan wọ́n ń dá sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ayálégbé àtàwọn onílé látàrí bí wọ́n ṣe máa gbowó ọdún 2-3 ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ní ẹ máa sanwó lóṣooṣù pay as you go ni. lájà ti báyé nípínlẹ̀ Ẹdó ní Benin gẹ́gẹ́ bí àpèjúwe kò sọ̀rọ̀ gbowó ọdún bó bá ti ń lo oṣù kan tán lẹ́dó ńlọ́ máa sanwó oṣù kan rẹ̀ owó oṣù kan tí wọ́n ń gbà yìí ó jẹ́ kí ara kó dẹ àwọn ayálégbé. àwọn ìlú òkè òkun tí àwọn èèyàn ń sá lọ gan kò síbi tí wọ́n ti ń sanwó oṣù 6 ń bẹ̀ oṣù kọ̀ọ̀kan ni. Ẹdó ló jẹ́ àpẹẹrẹ ju gbogbo ilẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ bá ti ń lo oṣù kan yín tán olè ọ̀wà sẹ́nu ọ̀nà iná gbowó rẹ̀ ilé ìgan táwọn èrò tí wọ́n sì ní pé
tán bá gbowó ọdún lẹ́ẹ̀kan náà àwọn ọ̀nà tán lẹ́ẹ̀kan náà àwọn ọ̀nà tán lẹ́ẹ̀kan náà ìyá ló kù kò ní serve purpose àwọn torí ẹ̀ ń gbà á tí wọ́n torí ẹ̀ gbà owó ntẹ́ni ẹlẹ́ni dẹ̀ torí ẹ̀ ń gbà ní kó lè wípé máa fi manage ara wọn títí tóun fi darúgbó. pé tóun bá tiẹ̀ wá jẹ́ pé òun gba tóṣù kan tí ọ̀bẹ kọjá 20 tó fi ná tán ìbọ́jọ́ 10 péré ló ní àfaradà wọn jẹ ìlú wa farada ṣùgbọ́n àfaradà ọlọ́dún kan. bí èèyàn bá sì gba owó yàrá 5 tó gbèsè lórí pé ṣe bí kò wọ́n jẹun kó wọ́n lóògùn lóko yóò tó náà yóò tó rẹ̀ níbẹ̀ náà eléyìí ni mo fẹ́ rọ̀ ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ kí wọ́n bójú tó ọ̀rọ̀ ayálégbé àtàwọn onílé. kí wọ́n mọ̀ dáadáa landlord àti tenant nìkan o bí bẹ́ẹ̀ kọ́ àwọn tí ó lágbára púpọ̀ jù. nǹkan ó bò tẹ́tẹ́ kí ìjọba orí pọ́n dá sí i torí pé ìlà tó wù mí ni wọ́n fojú mi kọ̀ọ̀kan tó ń bójú ní oṣù tó ń tọ̀ ń dì tẹ́ ẹ bá ní kẹ́ dáadáa bó ṣe wọ́n máa ṣe ìlú sì máa ti pẹ́ bẹ́ẹ̀ ara ò máa ní aráàlú gógógó ni gbogbo gbèsè tíjọba bá sì ń gbé kò ní í yọ torí pé ibìkan ni wọ́n máa gbà kó gbogbo ẹ̀mí. bíjọba bá wá fẹ́ dá sí i kí wọ́n má gbàgbé láti jẹ́ kí àwọn onílé ọmọ wípé à ń fowó kówó lé lọ́dọọdún ó yẹ kí wọ́n kó agbódẹ́kùn fún un tó ń bá fẹ́ fowó kówó lé at least gbèdéke ọdún 5 ó kéré jù nìkan tó lè láǹfààní láti fowó kún torí gbogbo ilé táwọn onílé ń wò ní pé ìgbàkigbà tó bá wù àwọn gbówó ọdún kan tẹ san bá ti kú bí ọ̀sẹ̀ kan oṣù méjì wọ́n ti sọ fún pé tó iye tó san báyìí kọ́ lọ san o kò sẹ́ni tí wọ́n sọ bẹ́ẹ̀ fún tínú ẹ̀ ó dùn tí ó fi dùnnú gbà á àárọ̀ kan yàn inú bí yàn ọkọ̀ fẹ́ wò pé ṣé kí n kókó ń bí ni. ṣùgbọ́n àti kó lọ bò mí owó charges mi lẹ́tọ̀ bẹ̀rẹ̀ sí máa san. ó san agreement ó san commission ó san damages ó san service. yóò wá burú ju ètò ẹ̀wùlẹ̀ ń sá fún láti má san yín lọ. ntọ́ jẹ́ káwọn èèyàn máa adapt nìyẹn ntọ́ jẹ́ káwọn èèyàn máa sanwó yẹn kán máa gbà mọ́ra nìyẹn kì í ṣe pé ó ń dùn mọ́ wọn nù ẹlòmíì ó sanwó tán yóò tún fèpè tí lọ́kàn rẹ̀ pé owó ìyá àìsàn lẹ́ ọlọ́run ní jẹ́ kẹ́ fi wá àìsàn ká mọ́ sọ̀ dákejì so lélẹ̀ tó túmọ̀ sí wípé àwọn kankan ń bẹ tí àwọn ọ̀jọ̀gbọ́n ń pè ní ìbùkún báwọn mùsùlùmí ń pè ní àlùbáríkà ìbùkún lọ́jà jù lórí iṣẹ́ ẹ̀dá àlùbáríkà lọ́jà jù lórí iṣẹ́ ẹ̀dá bá a bá ṣiṣẹ́ bá a bá tí ì ṣe tàlùbáríkà mọ́ kò nítumọ̀ o iye owó tá à ń gbà kọ́ ló nítumọ̀ ibi tá à ń ná sí ló nítumọ̀ ẹlòmíín rí ọ̀nwọlẹ̀ tí o sì ní ríbi pàtó báyìí tí ó tọ́ka sí ẹlòmíín sì ń rí ní ẹ̀sùn tẹ́rẹ̀ǹtẹ́rẹ̀ ó sì ń rí nǹkan dè mọ́lẹ̀ wọ́n máa wò pé bò ní ṣe ń ṣe tó fi ń rí bẹ́ẹ̀ ìbùkún ọlọ́run náà ń pè léyìn tí mo ní là láì fi làálàá sí bá iye tá a gbà ogun jíjà kìí ṣe fún alágbára eré ìje kìí ṣe fẹ́ni tó mọ̀ ọ́n sá kìí ṣe bá a ṣe pa sí ṣùgbọ́n bá a ṣe rí lò sí ẹ jẹ́ ká láàánú ọmọlàkejì wa lọ́kàn lóòótọ́ ẹ̀yin lẹni léyìí lónìí òkè ẹlẹ́wà nísìnyí tó bá di lọ́la á sọ ìsàlẹ̀ rẹ̀ lágbára Ọlọ́run so gbogbo bí tí ilé ti wọ́n ẹ̀yin Ìbàdàn Abẹ́òkúta àwọn ará Ẹ̀gbá lógún ẹni ní Ìbàdàn tẹ́lẹ̀ ní 2022 àwọn rí lé 300 àti 500 ó ló ń gba tó ní 350,000 naira èmi náà wá rántí ní 2022 èmi náà gba lé Ìbàdàn but 3 bedroom flat lèmi gbà mo gbà kọ̀ọ̀kan ní 450,000 naira méjì as at then wọ́n dẹ̀ ti ń gbalé ní 1.5 million naira àti rí 2 bedroom flat náà ń bàdàn gbà yín tán gbà ní 1.6 million naira bó dìpẹ́ lórí àdúgbò ní táwọn èèyàn yín náà sọ ni pé àwọn owó yìí náà dìpẹ́ lórí àdúgbò àti èròjà tí ń bẹ nù lé àti èròjà tí ń bẹ ń bẹ eré arábìnrin tó sọ wípé ibi tó ń ti rí létí wọ́n fa mi kànga ni pé kò sí omi ń bẹ omi ń bẹ ọwọ́ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta sì tún ni 500,000 naira láìsí omi ẹni tí ó wà san 500,000 naira lówó lé iṣẹ́ ìwo gangan ló ń gangan ń ṣe èèlò ní ń gbà lóṣù àbí èèlò ní ń pa lóṣù tí èèmọ̀ san 500,000 lọ́dún tí èèmọ̀ san 500,000 yóò bọ̀ aya yóò bọ̀ ọmọ yóò bọ̀ra rẹ̀ bẹ́ẹ̀ni ẹbí ó pè láti ilé bẹ́ẹ̀ni onóòsì ní lọ́gàn bóun fẹ́ ṣe nǹkan rẹ̀ kọ́ lọ́mọ fàtìjẹ́ wá síbi tó há àṣẹ o ìjọba là ń rọ̀ o àtijọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀ ẹjọ́ ẹlẹ́ ẹjọ́ ṣe bó ṣe wù ú ó lè ba gbogbo ẹ̀ jẹ́ o bẹ́ẹ̀ni bó bá sì ti kan lé yọ̀ kókó torí bí lé bókò òdùn bí ìgbẹ́ni lórí kọ́sọ́mọ tálíkà kan tí rò di ẹmu bẹ́ẹ̀ni à ń bẹ̀jọba kí wọ́n dákun dábọ̀ kí wọ́n gbà wá lẹ̀ gbogbo àwa tá a jẹ́ ayálégbé kò rọrùn láti bínú kọ́lé ilé ò sí bínú kọ́ bí ẹ ń rọrùn ni ọ̀run ò sí yá lọ ọ̀run ò jùlọ olórin kan kọ́ ó ní ilé ò sí fagbára kọ́ túláàsì ò sí ra mọ́tò ẹ lọ gba kámú túláàsì ò sí ra mọ́tò ẹ lọ gba kámú ọ̀rẹ́ mi tó ṣe bẹ́ẹ̀ ó dé wájú adájọ́ gbogbo ẹ̀yin tẹ́nàntì ẹ̀yin náà ẹ jẹ́ ká ní sùúrù fúnra wa
ẹjá níbọ̀wọ̀ fáwọn láńlọ́ọ̀dù wa ẹ jẹ́ ká tẹríba fún wọn ká fi kún lókun ẹ mọ̀ jẹ́ à gbé gbogbo nǹkan níjà torí bó nílé gbàyàwó láńlọ́ọ̀dù nílé gbàyàwó tẹ́nàntì ní ọ̀lọ́ bí tẹ́nàntì gbàyàwó ńlé tẹ́nàntì náà ní ọ̀lọ́ àwa kọ́lé lónìí kò túmọ̀ sí pé a ti di gbákejì Olódùmarè káwá torí ẹ̀ ká máa ní àwọn ọmọlàkejì wa lára gbogbo ẹ̀ lọ́lọ́run san lẹ́san o ọlọ́run owó sì rìn bí ọba bẹ̀wò lára bàbá yóò bẹ̀wò lára àwọn ọmọ títí dé ìrántọ́pọ̀ àná Olódùmarè ní fi sọ wá sílẹ̀ lórí ọ̀rọ̀ ti láńlọ́ọ̀dù àtàwọn tẹ́nàntì bá wítò nítọ̀la kẹnìmọ́ ní òní torí ẹ̀kọ́ jáwọ́ ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ẹni tó púpọ̀ nù wọn ní òkùnkù wọn tá à ń sọ ẹni sìn á ní kí ní sàwọn ilé ìgbà ẹni sìn àárín bá wì ńgbà tẹ̀yìn òkùnkù kọ́ ẹ̀ mọ́ bó ṣe rí lára ẹ̀ mọ́ bí ṣe rí ẹ̀ mọ́ iye tán ra nǹkan èlò kọ́ nínú ìsìn ẹ̀ lè mọ́ kò sí wàhálà o Ọlọ́run ẹ̀san sọ fún gbogbo wa ní àbí ẹ̀jẹ̀ káyè bá kásẹ̀ mímú díẹ̀ bá a bá padà dé pẹ̀lú ògo Ọlọ́run á tẹ̀síwájú nínú kókó mi ẹ ṣé pọ̀.